ẹlòmíì máa sùn báyìí tó bá fẹ́ sùn kò correct, kò yẹ kí mùsùlùmí máa sùn bẹ́ẹ̀. èyí ni bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bóyá máa ń sùn, ọ̀nà tá ànábì máa ń gbà sùn mo máa sọ fún wa sí. ẹlòmíì máa sùn báyìí tó bá fẹ́ sùn kò correct, kò yẹ kí mùsùlùmí máa sùn bẹ́ẹ̀. ẹlòmíì máa sùn báyìí kò yẹ kí mùsùlùmí máa sùn bẹ́ẹ̀. ẹlòmíì máa sùn báyìí kò yẹ kí mùsùlùmí máa sùn bẹ́ẹ̀. báwo la ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, báwo la ànábì ṣe ń sùn? ànábì máa mú ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀ ó máa fi sí bíbà yìí. ànábì máa mú ọwọ́ ọ̀tún yìí ó máa gbélé ala khaddihi lórí páríkì rẹ̀ báyìí. ànábì máa mú ọwọ́ yìí ó máa kà sí bíbà yìí. Dókítà iṣẹ́ kí ni ìyá yín wá ṣe láyé yín? Iṣẹ́ kí ni ìyá yín àti bàbá yín ṣe láyé yín nígbà táwọn bá lè kọ́ yín bẹ́ẹ̀ ṣe sùn? tó bá jẹ́ pé kùránì ló kọ́ yín bẹ́ẹ̀ ṣe sùn. Iṣẹ́ kí ni ìyá yín ṣe láyé yín wà lẹ́yìn pé ẹ̀yin gan ẹ̀ lè sùn fún rárá yín, ṣùgbọ́n ànábì ọmọ líle òun ló kọ́ yín bẹ́ẹ̀ ṣe sùn. Ó ga o.